èmi ò yẹ yóò bí ìbá ẹni tó dáyé ọ̀run ó ti wà láti ní lẹ́sẹ̀ ó máa yẹ sọ̀rọ̀ sí orí omi kò sẹ́ni ní ilẹ̀ ìwọ ọ̀rọ̀ orúkọ àkọ́kọ́ ọba tí ń bọ̀ wá jẹ mo rò títí kò lè ní iṣẹ́ àwọn ọmọ ni wọ́n dá mọ̀nà pé kó máa jọba adé orí rẹ̀ nínú ọ̀nà tí ṣe sọ́sọ́ orí àbí ilé ìfẹ́ àwọn ọlọ́mọba jẹ tí wọ́n lè wá dé ẹ̀rù láwí náà ní ìgbà àbí ìfúnìyàn yẹ̀lẹ́ ṣe bá ó. Apàṣẹ òde ọ̀run aláyé ló wà ẹrù tọ́jú gbogbo ẹrù ẹ̀dẹ́ ní náà wọ́n bẹ̀rù rẹ̀. Ó tẹ́ mi lọ́rùn kí n jó kí n bí san orí pàjó pẹ́. Máa jó bọ́. Mi ò tí ẹ̀kọ́ rí ẹ̀mí. Ẹgbọ́n ta ni látìsì tó kọ ìlà ọgbọ́n. Báwo lè rà ṣe ń bímọ ọ̀tá ló lè sọ. Mẹ́mórì káàdì tó ń bẹ nínú ọpọlọ. Bẹ́ẹ̀ lọ́wọ́ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ how many gig ni wọ́n lò? Kí ló wí? Ẹ ti bọ́ ènìyàn ṣe pọ̀ tó yẹ.